alákàndá mi mà dé alákàndá mi wọ̀lú wá alákàndá ọ̀rọ̀ mo dóde o alákàndá mi mà dé dádì mọ́mí brother sister máa bọ̀ o bóyá kájọ gbádùn àkàndá o alákàndá mi mà dé alákàndá mi wọ̀lú wá alákàndá ọ̀rọ̀ mo dóde o alákàndá mi mà dé dádì mọ́mí brother sister máa bọ̀ o bóyá kájọ gbádùn àkàndá o. Alákàndá mo mà dé alákàndá mo wọ̀lú wá alákàndá ọ̀rọ̀ mo dóde o alákàndá mo mà dé ẹ̀yin dàdí ẹ̀yin mọ̀mí máa ń bọ̀ o àlóyá kájọ gbádùn àkàndá o. Kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ò gbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. Kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ò gbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. Kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ò gbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. Kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi ń hùwà bí ẹni ò gbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ àṣọ̀tẹ̀ síra wa. Kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ò gbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. Kí ló máa ń ṣe àwa Yorùbá gan tá fi ń hùwà bí ẹni tí ọ̀gbọ́n ṣé ìtìjú ló yẹ ká pè ní àbí àìmọ̀ nǹkan tọ́kàn ẹ kú ilé lẹ́dẹ̀ yìí. Òní lọ́jọ́ sátidé ọjọ́ 11 oṣù kejì inú ọdún 2023 less than 15 days to general election. Báwo lẹ́ni bá wa sọ̀rọ̀? Ṣá ò lè bára wa sọ̀rọ̀ ní kíni máa ń sẹ́yìn Yorùbá gan tẹ́ fi ń hùwà bí ẹni ọ̀gbọ́n o. Báwo lè bára wa sọ̀rọ̀ ní kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí aláìgbọ́n? Ọmọ Haúsá ti mọ ibi tí wọ́n ń lọ Fúlàní ti mọ bí wọ́n ń rè ọmọ Yíbò ti mọ ojú òpó tí wọ́n tọ̀ ìran Yorùbá nìkan náà ní rúlà wọn fọ́nù ká Yorùbá ò tí ì mọ ibi tí wọ́n ń lọ. Ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. Bílẹ̀ Yorùbá ṣe ń dàgbà lọ́gbọ́n ẹ̀wà Yorùbá ń kéré. Ọgbọ́n wa ń kéré sí ni adẹ̀ ní lọ́kàn páwa la gbọ́n jù. Sáùtì ẹ̀ lè dádúró ni. Ọgbọ́n dagọ̀. Àbí kí ni ṣùgbọ́n. Mùgọ́dọ̀ ọgbọ́n òun tọ́lọ́hún ni. Ọgbọ́n tó mùgọ́ tọ́lọ́hún ni o. Ruwa gan. Kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni. Wẹ́ẹ̀lì Àkàndá ń òdédé wá sóde tòní. Àpilẹ̀kọ bí ẹyọ kan bíi méjì náà ló gbé mi wá. Ìtìjú ńlá lélẹ́yìí o. Ọyẹ káàkà sétí gbọ́ ara wa. Ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. Lápilẹ̀kọ ń dálé lórí. Plan to take Lagos away from Yorùbá. Omijé máa ń gbọ́n mi tí mo bá ń ronú nípa Obidiots among Yorubas. Yorùbá torí ilẹ̀ Yorùbá yìí o ó ti yẹ kó ti tẹ̀síwájú. Èyí tí òfin lè tẹ̀síwájú náà la fẹ́ jíròrò lé lórí. Ṣùgbọ́n àtọmọdé àtàgbà. Ọ̀tẹ̀ ló ń ba ògo wa jẹ́ òótọ́ ọ̀rọ̀ ni ẹ wòye ọjọ́ tá a ti kọrin yìí. Ba ògo wọn jẹ́ mo ní bóyá nítorí ọ̀tẹ̀ o ni wọ́n ṣe ń pè Ó wọ́n. dàbí ẹni pé bẹ́ẹ̀ ló ṣe rí bóyá torí ọ̀tẹ̀ náà ṣe ń pè wá ní Yorùbá. Yorùbá gan. Ohun táwọn Fúlàní táwùsá ń pè ní Yorùbá gan ni yáàrìbá. Ẹni tó lè sọ̀rọ̀ àná di bá mi ìkílẹ̀ ò tó mọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Alábòsí onímọ̀nàfìkì ẹni tó jẹ́ kí tá a bá jọ ṣàdéhùn bẹ́ẹ̀ kọ́ ní rí mọ́. Ní tí wọ́n pè ní yáàrìbá nu yáàrìbá wọ́n pè títí tó di Yorùbá létè. Haúsá ló fún àlókọ. Ẹ gbìyànjú láti change orúkọ yẹn kò bọ́ sí. A fẹ́ pera lọ́mọlúàbí kò dùn ún pè. Bẹ́ẹ̀ lẹ́ fẹ́ pera yín lọ́mọlúàbí gbogbo àgbáyé ti mọ̀ wípé ẹ̀yà Ìgbò wà Haúsá wà Fúlàní wà Yorùbá wà. Ìjọ wo lẹ wá fẹ́ change ọ̀nà mélòó lẹ ti fẹ́ change ẹ̀. Ẹgbọ́n ta ló ṣe wá bá. Ṣé BBC Yorùbá ẹ pè ní BBC ọmọlúàbí. Nílẹ̀ Yorùbá gan.
àwọn tí ò lè bọ́ sí ni ká má wulẹ̀ gbìyànjú láti try ẹ̀ kò lè wọ́ọ̀kì. orí ọ̀tẹ̀ yìí ti pọ̀ jù ó ń dalẹ̀ Yorùbá rú láti bí ta ti. ọ̀tẹ̀ tẹ́ ẹ ṣe látàyé Awólọ́wọ̀ tẹ́ ẹ ṣe dáyé ẹ̀mú kí ọkọ̀ símbù àtúntọ́ lọ ń dá lọ́lá. kábọ̀dé fúnra wa ìwọ́dalẹ̀ yìí ti pọ̀ jù ní kò jẹ́ kí Yorùbá. òun náà la tún gbé gúwọ́ báyìí tá a tún ṣe ọ̀tẹ̀ ní tẹ Yorùbá rì. Yorùbá ogun ọjọ́ wo la fẹ́ ṣọ̀tẹ̀ dá tá ò ní lè jà àjà ẹ̀bí mọ́ ilẹ̀ Yorùbá ti ń dàgbà o ẹ má jẹ́ ká ṣàbòsí o ọmọ Yorùbá. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń fún wa jẹ́ ìlú ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká sọ bẹ́ẹ̀ síra wa. àwọn tí mo ń wòye ó ń ba Yorùbá lórúkọ jẹ́ àbí kí ni ká ti gbọ́ ò páwa gan là ń ṣera wa èwo ni ká ti fi ọ̀tẹ̀ ká máa ṣe jàǹbá síra wa ká torí ká lè dépò ká máa jẹra wa lẹ́sẹ̀ sódà ọmọ Yorùbá ò lè sùn kí wọ́n ro bí Yorùbá ṣe dá gbogbo tán forí ro bí wọ́n ó ṣe sọmọ làkejì níbi ni ibi táyé lajú dé yìí só tún yẹ káwa Yorùbá ṣera wa ṣé bí ó yẹ ká lè parapọ̀ káwo bí Yorùbá ṣe dá Yorùbá ẹ ò dẹjọ́ kẹ́ ẹ jẹ́ kájọ fèrò sí i tabarẹ́ni tó fẹ́ gòkè kẹ́ ẹ jẹ́ kájọ tì í lẹ́yìn o torí gbogbo ayé ló ń wò wá bí ẹni tí ò lọ́pọlọ ẹ má jẹ́ ká gbàgbé o ká o kì í sọ ọmọ àlè o. well mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé nbi tá a tún ti láǹfààní láti máa wòra wa ẹ̀yin lẹ́yìn láǹfààní láti máa rí mi èmi ò láǹfààní láti máa rí ẹ̀yin láǹfààní àti máa rí mi láti máa gbọ́ mi mi ò láǹfààní àti gbọ́ yín mi ò láǹfààní àti rí yín. now ọ̀rọ̀ tá a fẹ́ sọ ọ̀rọ̀ nípa Yorùbá ni nípa ìran Yorùbá nípa ẹ̀yà Yorùbá nípa orílẹ̀-èdè Yorùbá nípa ìran Yorùbá nípa ilẹ̀ Yorùbá. Yorùbá ní àìsí ẹnì kẹta lèèyàn méjì fi ń jàjàkú akátá ṣé lóòótọ́ là ń fẹ́ ìlọsíwájú ìran Yorùbá ṣé lóòótọ́ là ń fẹ́ ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ṣé lóòótọ́ la fẹ́ kílẹ̀ Yorùbá ó wà lómìnira ṣé lóòótọ́ la fẹ́ kílẹ̀ Yorùbá ó dùn kó ṣeé gbé ṣé lóòótọ́ la fẹ́ kílẹ̀ Yorùbá ó di àmúyangàn fáwọn ilẹ̀ tó kù ṣé lóòótọ́ la jọmọlúàbí ṣé lóòótọ́ la fẹ́ràn ara wa ṣé lóòótọ́ la ríra wa gẹ́gẹ́ bí ẹyọ kan ṣoṣo ṣé lóòótọ́ la nígbàgbọ́ nínú àjọṣepọ̀ ara wa bó bá jẹ́ bẹ́ẹ̀ ẹja tẹ́tí inú wa bẹ̀lẹ̀ jẹ́ ká gbogbo lóhùn kan tàbí méjì tá a fẹ́ bára wa sọ lónìí ṣùgbọ́n kó tó di pé màá tẹ̀ síwájú mo sọ nípa ìtàkùn ayélujára kan tá a mọ̀ sí Links of Africa ìtàkùn ayélujára yìí níbẹ̀ làwọn òǹtajà ni wọ́n ti pàdé òǹrajà ńbẹ̀ lòǹrajà ó ti pàdé òǹtajà that is àwọn tí tó fẹ́ tajà wọ́n láǹfààní ńbẹ̀ àwọn tí ó rajà wọ́n láǹfààní ńbẹ̀ mo sọ lánàá wípé lára àtàkùn tí ń bẹ lórí ẹ̀rọ ayélujára ọ̀kan nínú ẹ̀ ní jíjì wà kí nìdí tí mo fi ń sọ̀rọ̀ nípa jíjì ò ní pé ọ̀nà tí wọ́n gbàgbé kalẹ̀ kálukú lè polówó ọjà rẹ̀ ńbẹ̀ ẹni tó wá ń polówó ọjà ńbẹ̀ ní àǹfààní láti deal pẹ̀lú anybody tó bá fẹ́ ṣe business pẹ̀lú ẹ̀ láì sí ìmọ̀ jíjì níbẹ̀ oríṣiríṣi àwọn platform bẹ́ẹ̀ ló wà mi ò advertise mi ò polówó kankan nu wọn mò ń ṣàfiwé ni lára wọn ni Konga lára wọn Alibaba lára wọn ni Jumia àwọn yẹn gbé tiwọn kalẹ̀ nílànà tó jẹ́ wípé kò sí bó ṣe fẹ́ rajà lọ́dọ̀ wọn tí kìí sọ̀dọ̀ wọn ni owó rẹ̀ ó gbà lọ with that àwọn kìí lùyàn ní jìbìtì ntọ́ bára ni wọ́n mú wá fún ọ ṣùgbọ́n jíjì o lè sanwó nǹkan kẹ́ni tó fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ kó blọọkì ẹ̀ dànù kọ́ ọmọ rẹ̀ jẹ́ kọ́ ọmọ romira bẹ́ẹ̀ kọ́ ni Links of Africa Links of Africa kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ polówó ọjà ń bẹ̀ tí àwọn tó ní ìtàkùn yìí ò ní dọ́kúmẹ̀ntì yín ní gbogbo nǹkan yín lọ́wọ́ débi pé wọ́n lè naili yín at any moment bẹ́ẹ̀ bá fẹ́ parọ́ lu jìbìtì ń bẹ̀ meanwhile kò wá sí fún orílẹ̀-èdè Nàìjíríà níbi tí jìbìtì lílù gbájúẹ̀ àti wàyó ti jẹ́ omi ara àtẹ̀jẹ́ ara wa níbi táwọn ti kálu lọ́mọlàkejì lọ́wọ́ gbà tá a ká sí dandan kò sí fún wa ọmọ Nàìjíríà ò lè lo Links of Africa
àbí kí n sọ pé ọmọ Nàìjíríà tí ń bẹ ní Nàìjíríà ṣùgbọ́n ọmọ Nàìjíríà tí ń bẹ lókè òkun bíi United Kingdom, USA àti Europe. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta nìkan ni Links of Africa wà fún. Báwo ló ṣe jẹ́ àwọn ló wà fún? Òun náà ni pé àwọn ọmọ tọ́jà ọmọ ilẹ̀ Áfíríkà tí wọ́n ń ṣe nǹkan tọ́jọ́ ọmọ ti Africans, àwọn nìkan òun náà ni ìtàkùn ayélujára yìí wà fún. Ìwọ ń bá yàn dirun, ìwọ ń bá yàn gẹrun, ìwọ ń ṣe àdìrẹ, ìwọ ń ránṣọ ìbílẹ̀, ìwọ ń tàǹjẹ̀ ìbílẹ̀, ẹ̀yin ni kínní wà fún. Event planner, àwọn wòlíì, àwọn àfáà, àwọn alábàáláyé, gbogbo wọn ni wọ́n láǹfààní láti polówó lórí Links of Africa. So ìtàkùn ayélujára yìí ó ti balẹ̀ báyìí, ẹ láǹfààní láti rẹ́gísítà pẹ̀lú wọn. Tẹ́ bá lọ́jà tẹ́ fẹ́ tà, ẹ̀yin máa ń dirun, ẹ lọ́ mọ́ bá yàn dirun lé, ẹ mọ́ bá yàn kó kíkó, ẹ mọ́ bá yàn gẹrun nínú ilé láì ṣe pé wọ́n wá sí ṣọ́ọ̀bù yín. Sẹ́mi páyé ti dáyé ayélujára, ayé ti dáyé social media, ayé ti dáyé íńtánẹ́ẹ̀tì. Gbogbo tá a bá fẹ́ rà kò dìgbà tá a bá ẹ̀sẹ̀ lọ sọ́jà lọ rà, wọ́n lè mú wá bá wa lẹ́nu ọ̀nà ilé wa. Links of Africa tó wà fún lélẹ́yìí. Àwọn tó ní ìtàkùn yìí, èmi Àkàndá ọ̀rọ̀ Awikonko mọ̀ wọ́n dáadáa. Mo mọ àwọn tó ní ìtàkùn yìí, ẹni tó ní náà ọmọ ilẹ̀ wa ni. Ò ní sọ́jú bá ń lọ. So mò ń bọ̀. Hello there. There's a new marketplace in town called Links of Africa. Links of Africa is a digital marketplace connecting millions of sellers and consumers to transact business. Are you an entrepreneur or service provider residing in Europe, the United States of America, or other parts of North and South America? Then Links of Africa is for you. Our service platform offers you a wide range of services and product packages to sell. Visit our website at www.linksofafrica.com to see the many categories available. We have service provider and product packages for restaurants and catering, which includes African food, African event caterers, and African drinks. Our beauty and fashion category includes barber, African hairstylist salon category, and African hairstylist home service category, hair coloring, hair straightening, treatment, tanning, African attire tailor, event makeup artist, headgear fitter, and the likes. Our kids category include daycare, babysitters, and others. We also have categories for travel agents, shippers, and tourism organizing. If you deal in goods, we have categories for African goods market, terminal market, and African stores. Our legal services category include employment, family law, foreclosure prevention, license, auto, and others. Mediation services. Our real estate category include real estate agent. American health category include pediatrics, heart and cardiovascular services. Our entertainment category includes African DJs, African traditional dancers, African musicians, event hall, and the likes. We also have categories for general event planners, wedding planners, birthday, funeral, graduation, and anniversary planners. We also have tax and accounting services, which includes personal income tax. Our security and loss prevention category include security guard, loss prevention guard. Our religion category includes African worship houses. All you need do to sell with Links of Africa is to register on our website. Log on to www.linksofafrica.com. Click on the menu, then click on Post an Ad and create an account. You will receive an email certifying your registration. After that, log in and click on your category of choice. Thereafter, follow the steps to advertise your services and goods. And guess what? All you need pay is a token of $4. And that's it. For inquiries, please contact us at info@linksofafrica.com. Terms and conditions are also on our website, www.linksofafrica.com. Visit us today. Links of Africa, connecting you to buyers. Links of Africa náà lẹ ti gbọ́ nípa rẹ̀ ń wá láì dènà pẹ̀lú torí àkókò wa. Pápápá ni mo fẹ́ ṣe, mi ò fẹ́ gbà yín lákòókò rárá. Kó tó di pé mo ka àpilẹ̀kọ ká tó wá reflect lórí ẹ̀. Ẹnìkan ń bẹ ní àyín ní yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ yìí. Ẹni tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó ni kò àti ìrìjọ Olódùmarè àgbà wòlíì. Tọ́lọ́hun ọba ti lò, tọ́lọ́hun ọba ń lò lọ́wọ́, tọ́lọ́hun ọba ó tún padà máa lò.
ẹni tá a mọ̀ sí Prophet Taiwo Ṣòlòyè ẹ ti bá wọn pàdé ní àyín lọ́pọ̀lọpọ̀ gbà wòlíì ẹ bá wọn kí àwọn èèyàn kẹsì bá wọn fi àdúrà bẹ̀rẹ̀. mo kí gbogbo wa lórúkọ ti bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ àṣẹ jáde sínú ayé ẹni tó gbàgbọ́ tó lè ṣe àmì agbára tó ń darí ògo rẹ sínú aginjù agbára tó ń darí àyànmọ́ rẹ sínú aginjù tó o bá lè rí àmì ṣe iná ọlọ́run kó jó dànù. Àmín. mo pàṣẹ oh my God ọwọ́ tó gbé ọ lọ sínú àhámọ́ màyà sádàlíkà paul ibàyà kàsáìlíkàbà agbára tó gbé ọ sínú àhámọ́ tó o bá lè ṣàmì lórúkọ Jésù iná ọlọ́run kó jó dànù ọfà ogun lára rẹ iná ọlọ́run kó tì jáde. mo gbàdúrà nínú ìrìn àjò tó o ṣìrìn nínú ìrìn àjò tó o ṣìwọ̀ tó ń dá ògo rẹ dúró tó ń dá ìtẹ̀síwájú rẹ dúró tó ń dá àyànmọ́ rẹ dúró agbára ọlọ́run kó fà ọ́ jáde ìrànlọ́wọ́ ọlọ́run kó wá ọ rí. Àmín. ògo ni fún orúkọ olúwa. Hallelujah. Jésù olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. àwa láì dènà pẹ̀lú láì fàsìkò ṣòfò gbẹ̀yìn bá ń lọ sí ìrìn àjò olórin kankan ní bẹ́ẹ̀ ni yán mi lọ sájò tó dọ́nà tí ò mọ̀nà mọ́ tí ò sì rẹ́ni jòwé ọ̀nà fún ṣèbó yẹ ká padà sílé ilé tìyà ò já lọ ńléyà o ọmọ Nàìjíríà iléyà à ń sọ̀rọ̀ nípa àsìwọ̀ ọkọ̀ bẹ́ẹ̀yàn bá ń lọ Ìbàdàn nísìn tọwọ́ mọ́tò kan tó dé láti fẹ̀ tó dọ́rọ̀ Dàkínọlá tó páàkì tá a rọmi sí tá a tún lọ o tó tún dọ́rí Dàkínlàlú tí táyà tún jò tá a tún chẹ́ǹjì ẹ̀ tá a tún lọ o tá a tún dábẹ́ bíríìjì gbọ̀ngàn tó tún takú kò síbẹ̀ èèyàn sí lámúmọ́ra tó èèyàn sọ jáde pé òun sí ọkọ̀ wọ̀ pé irú àsìwọ̀ ọkọ̀ wò lélẹ̀ bó mo ṣe wá ìwọ ọlọ́run bó mo ṣe kó nu mọ́tò bó mo ṣe sí ọkọ̀ yìí wọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lè dá máa ń dé pele kan nínú ìrìn àjò ayé èèyàn tí èèyàn wò pé sóun ò sí ọkọ̀ wọ̀ bàbá mo fẹ́ ká tàn mọ́lẹ̀ sí dáadáa kí là ń pè ní àsìwọ̀ ọkọ̀. sáà àsìwọ̀ ọkọ̀ jẹ́ nǹkan tó burú jáì fún ìrìn àjò ọmọ ológo sà kìí ṣe ìrìn àjò gbogbo ènìyàn ìrìn àjò ọmọ ológo. Olúwa mú mi lọ sínú ìwé Jónà orí kìíní náà ni sà àwọn kan bá Jónà ṣí ọkọ̀ wọn ó dẹ̀ mú kí wọ́n sọ àyànmọ́ wọn nù àwọn kan bá Jónà wọkọ̀ pọ̀ ó dẹ̀ mú kí wọ́n sọ ògo wọn dànù àwọn kan ṣí ọkọ̀ wọ̀ pẹ̀lú Jónà sà gbogbo ohun tí wọ́n ní láti fi jẹ́yàn láyé sà ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n dẹ̀ sọnù nítorí pé wọ́n bá Jónà ṣí ọkọ̀ wọ̀ nígbà tí Ọlọ́run rán Jónà lọ sí ìlú Nínéfè sà Jónà kọ̀ láti jẹ́ iṣẹ́ fún Ọlọ́run ó lọ sí Jópa nígbà tó sá lọ Jópa ọkọ̀ tó wá wọ̀ Bíbélì ṣàkàwé pé ó san owó láti fi wọ ọkọ̀ sà ẹlòmíì gan máa san owó nítorí pé ó fẹ́ sọ rẹ̀ sínú ogun oh my God èyí tí Ọlọ́run tún fún mi nínú ìwé yìí tí n bá ní tẹnubọ̀ ó lè gbà mí tó wákàtí kan ṣùgbọ́n màá máa gé ni sà ẹlòmíì sà nípa ọ̀rọ̀ ẹnu rẹ̀ sà ó ti sọ ògo nù nípa ìrànlọ́wọ́ gẹlòmíì ṣèrànlọ́wọ́ ló wọnú ogun nítorí pé kò béèrè kó tó wọnú ọkọ̀ ìrànlọ́wọ́ lọ kò béèrè kó tó wọnú ọkọ̀ ṣé mo lè sọ àṣírí mi fún ẹni tí mò ń bá sọ̀rọ̀ yìí sà àkọsílẹ̀ tí Bíbélì sọ ń bì yìí àwọn tí wọ́n jọ wọkọ̀ pẹ̀lú Jónà nígbà tó tó àkókò kan ìjì dé ọwọ́ agbára Ọlọ́run fẹ́ ìjì nígbà tí ọwọ́ agbára Ọlọ́run fẹ́ ìjì ẹnìkan máa ṣàmì gbogbo ìjì tó ń jà ọ́ lọ́wọ́lọ́wọ́ ìjì tó ní ohun tó kójọ yẹn pé kó túká mọ́ lọ́wọ́ ìjì tó ní gbogbo owó tó ní kó ná lórí àìsàn
ìjì tó ní gbogbo owó rẹ kó ná lórí àìsàn mọ́, ìjì tó ní gbogbo owó tó kọjọ lórí pọ̀ wáwé ìgbèlú ni kò ná tán sí, ìjì tó sọ wípé àwọn ẹbí rẹ ni kí wọ́n gba gbogbo owó ọwọ́ ìtàn láì láṣeyọrí kankan, gbogbo ìjì tó yí ọ ká tí ò jẹ́ kó mọ tó kàn mọ́ láti òní lọ ọlọ́run kó pa wọ́n lẹ́nu mọ́. Àmín Jésù. Ìjì dé, nígbà tí ìjì dé sà, Jónà fúnra rẹ̀ wò mí sà, wọ́n ní ẹni tó burú mọ́ ẹni tó máa wí fún ní wá. Bẹ́ẹ̀ni. Jónà gan ti fura pé n tó ṣẹlẹ̀ yìí ó máa jẹ́ ọwọ́ ọlọ́run, gbogbo ìwọ tí ọwọ́ ọlọ́run rúwo sí lára, wọ́n ní tí ọlọ́run bá gbéyàn lọ kóòtù ta ló fẹ́ báyàn dá. Kò sí o. àfi kó o bẹ̀bẹ̀ ni. Adájọ́ òun ni ó dá. ẹlòmíì sà ogun tó jà kìí ṣe tẹ̀ṣẹ̀, ọlọ́run ló kọ̀ mọ̀ọ́mọ̀ ń fi ogun yẹn jà. láti òní lọ mo pe májẹ̀mú ìpè, mo pe ẹ̀jẹ̀ tó ń ṣàn ní Gọ́gọ́tà, mo pe agbára ọ̀run sọ̀kalẹ̀ lórúkọ Jésù, ọlọ́run kó bójú àánú wò. Àmín Jésù. Oh my God, ọlọ́run kó bójú àánú wò. Àmín. Sà, nígbà tí Jónà ti ṣàkíyèsí, ó wá sáré lọ sí tòsí ibi tí awakọ̀ wà, ó wá lọ sùn. Bíbélì ṣe àkọsílẹ̀ rẹ̀ pé ó sùn lọ. Sà, kéèyàn sùn kán máa play sáǹdì lẹ́gbẹ̀ẹ́ kó má lè jí, kéèyàn sùn kán máa milẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kó má lè jí, ẹ rí i pé irú ẹni bẹ́ẹ̀ ti sùn lọ. Bíbélì ṣe àkọsílẹ̀ rẹ̀ pé Jónà sùn lọ, awakọ̀ wá wò pé ta ni ènìyàn ọlọ́run tó wà níbí, tá tiẹ̀ lè lọ́ fi lọ pé kí ni ìtumọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Awakọ̀ wá ṣàkíyèsí pé Jónà náà làwọn lè lọ ké sí. Ní Jónà orí kìíní ẹsẹ̀ 5 níbi tí mo lọ gangan rèé o, ó ní nígbà náà ni atukọ̀ bẹ̀rù, olúkúlùkù sì kígbe sí ọlọ́run rẹ̀. Ẹ rí i pé tíyàn bá wà ní ọkọ̀ nígbà mi tí dírẹ́fà bá wà kú wà, gbogbo àwa tá a wà ní ọkọ̀, ẹni tó jẹ́ pé ẹ̀sìn kìrìsìtẹ́nì yóò máa pe Jésù, ẹni tó jẹ́ ẹ̀sìn mùsùlùmí yóò máa pe yàlá, so àtọ́nírúurú olúkúlùkù máa pe ọlọ́run rẹ̀. Nǹkan tí bíbélì yìí ṣàkọsílẹ̀ rẹ̀ o ní ẹsẹ̀ 5, ó ní wọ́n pe ọlọ́run wọn, wọ́n ní wọ́n sì kó ẹrù tí ó wà nínú ọkọ̀ dànù sínú ọkọ̀. Ẹnìkan máa ṣàmì, ogun tó jẹ́ kó da ògo rẹ sọnù, ogun tó jẹ́ kó da ìbùkún rẹ sọnù, ogun tó dé bá tó fi da láìní, láti òní lọ ogun yẹn fàyè ẹ sílẹ̀. Sà, bíbélì ṣàkọsílẹ̀ pé nígbà tí afẹ́fẹ́ dé, tí ọkọ̀ tí wọ́n wà tó mì, tí gbogbo ẹ̀ dàrú, ó ní wọ́n wà wò pé kí ló lè ṣẹlẹ̀, àbí ẹrù táwọn kó ló wúwo nínú ọkọ̀ ni. Wọ́n wá kó gbogbo ẹrù àwọn èèyàn, wọ́n bẹ̀rẹ̀ sí dà omi, wọ́n wá dà sínú omi. Ẹni tó ń bá da ìrìn àjò pọ̀ tó jẹ́ kó wọnú ogun, láti òní lọ ọlọ́run kó pín in níyà. Bísínẹ́sì tó dáwọ́lé tó sọ ẹ́ di alágbèpadà, oh my God, ọmọ tó bí tó sọ ọ́ dà láìní, ọkọ tó fẹ́ tó jẹ́ kó da lárìngiri, tó jẹ́ kó máa gbégbé ayé depression, lónìí lórúkọ Jésù ọlọ́run kó pín in níyà. Sà, oríṣiríṣi ọ̀nà òun ni èèyàn fi máa wọnú àṣìwọ̀ ọkọ̀. Àwọn arákùnrin àtàrábìnrin yẹn wọ́n wọ àṣìwọ̀ ọkọ̀ pẹ̀lú Jónà nítorí pé wọn ò mọ̀ pé ẹni tí ọlọ́run ń bínú sí làwọn bá wọ kọ̀kọ̀. Gbogbo ìwọ náà tó bẹ́ni tọ́lọ́run ń bínú sí dà òwò papọ̀, gbogbo ìwọ tó bẹ́ni tọ́lọ́run ń bínú sí tó ń bá rìn, tó wá ń kó yà jọ, láti òní lọ ọlọ́run kó pín oníyà. Ẹlòmíìsà bóyá Amẹ́ríkà ló yẹ kó wọ̀, ó ti wọkọ̀ UK, ó wá ń gbé UK, kò wá rí ìwé ìgbélú gbà. Sà, gbogbo nǹkan dàrú mọ́ lọ́wọ́ nígbà tó ẹni tó yẹ kó wà l'Amẹ́ríkà tó wà UK. Àìkí ń béèrè lọ́wọ́ ọlọ́run ní máa ń mú kéèyàn ṣí ọkọ̀ wọ̀. Sà, àìkí gbà ìtọ́ni lọ́wọ́ ọlọ́run ló máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ṣí ọkọ̀ wọ̀. Pé ibo ni kí n doríkọ ìwọ Ọlọ́run? Ibo ni kó doríkọ? Ẹlòmíì nínú ìmọ̀tara ẹ̀ pé
after all ṣebí wòlíì tó ń sọ̀rọ̀ èèyàn bíi tèmi náà ni kí ni mo fẹ́ ṣọ́nà lọ́dọ̀ ẹ̀ sí kí ni mo fẹ́ pè fún àdúrà fún. ó gbàgbé ẹ̀bùn tọ́lọ́ ń fún kálukú. ó gbàgbé sà ẹ ṣe sà wípé dèta pé wòlíì yàtọ̀ sí tọ́lọ́ ń fún wọn. sà ẹlòmíì sà nínú àìmọ̀kan rẹ̀ ó ti sọ̀rọ̀ ẹ̀ sínú ogun àṣìwọ́ ọkọ̀ kò wá mọ̀nà àbáyọ mọ́ máa sáádà yákàlíbáyákà sáìlìkàbà gbọ́ gbogbo àṣìwọ́ ọkọ̀ tó wọnú ẹ̀ náà nítorí àìmọ̀ rẹ̀ láti òní lọ agbára ọ̀run kó fà ọ́ jáde. ẹgbọ́n mi sà wọ́n da gbogbo ẹrù wọn sínú omi ẹ̀yìn ìgbà tán wá da ẹrù wọn sínú omi tán sà ni ó ṣẹ̀wá jí Jónà ṣẹ̀wá rántí pé èmi mo kọsẹ́ fún Ọlọ́run ó ṣẹ̀wá sọ fún wọn pé èmi lẹ̀ bá kúkú jù sínú omi pé tẹ́ ẹ bá ju òun sínú omi tán ọkọ̀ ìyà á dákẹ́ ìjì á dákẹ́ láti òní lọ ìjì tó gbà nǹkan rẹ̀ sọnù mọ́ lọ́wọ́ ìjì tó lówó sọ ẹ́ dẹ́dùn arinlẹ̀ ìjì tó lówó sọ ọ́ dẹ́ aláìní ìjì tó lówó jẹ́ kí ìpọ́njó wọnú ayé rẹ̀ láti òní lọ ìjì yẹn máa dákẹ́ jẹ́ nígbà tí wọ́n wá ju Jónà sínú omi tán dádì sà ìjì bá dákẹ́ ọkọ̀ bá dúró padà ẹja wa jọ bíra wa sà ẹrù wọn tán ti jù sínú omi ṣé wọ́n lè rí padà. nbọ náà ti fẹ́ rí. gbogbo owó tán gbà lọ́wọ́ rẹ nítorí pé òun wá ọ̀nà àbáyọ tó sì tí ì lọ́nà àbáyọ ṣó lè rí gbà padà. wọ́n gba ayọ̀ ẹlòmíín lọ. ayọ̀ ẹ ṣe sà ayọ̀ rẹ tán gbà lọ sà nítorí pé òun wá ọ̀nà àbáyọ tí ò sì tí ì rí ọ̀nà àbáyọ ṣó lè rí gbà padà. àmọ́ iye ọ̀rẹ́ ló sì kọ̀wọ̀ pẹ̀lú ọ̀rẹ́ mi ìta gbọ́kọ̀ lọ́wọ́ ẹ̀. ọ̀rẹ́ tó lọ bá tó fọ̀rọ̀ lọ pé bóyá ó lè fún ọ ní ọ̀nà àbáyọ tó padà fi ọ́ sínú ogun ṣé o lè ríra rẹ já padà mọ́ lọ́wọ́ ọ̀rẹ́ yẹn sà. ìdí nìyí tí mo fi sọ fún ọ pé o nílò ìtọ́ni Ọlọ́run nínú ìrìn àjò ayé rẹ sà. kò tí ì pẹ́ o February la mà ṣe mú ìsà ǹjẹ́ jẹ́ mọ̀ pé ẹlòmíì ò tí ì béèrè lọ́wọ́ Ọlọ́run pé báwo ni kí n ṣe rìnrìn àjò ọdún 2023. ìdí nìyẹn tí Olúwa fi kọ́ sí mi pé ọmọ mi ohun tí mo rán ọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni pé sọ fún wọn pé wọ́n nílò ìtọ́ni nínú ìrìn àjò ayé wọn kí wọ́n má bàa ṣe ọkọ̀ wọ̀ kí ayé wọn má bàa dàbí àbámọ̀. ìránṣẹ́ kan wà nínú Bíbélì sà ìgbà tí ó tó kú ni Ọlọ́run tó dìde láti gbèjà ẹ̀ gbọ́ mi sà. àgbọ́yé. ìgbà tó kú tán lẹ́yìn tó kú tán lọ́lọ́run ṣe dìde láti gbèjà ẹ̀ kí wá ló dé tí ò ní tètè dìde láti béèrè fún ìgbèníjà Ọlọ́run ní àkókò kó tó di pé wọ́n bà nǹkan yẹn jẹ́ mọ́ ọ lọ́wọ́ kó tó di pé wọ́n fi ọjọ́ orí rẹ̀ ṣòfò dànù nígbà tí ẹni tó wà ní at the age of 60 plus bá ṣe ń sọ pé dáàdì báwo mo ṣe fẹ́ rúgolò sà ṣé ò tí máa ní. gbogbo ìwọ tí wọ́n ti fi àkókò ṣòfò mọ́ lọ́wọ́ gbogbo ìwọ tí wọ́n ti fi ìrànlọ́wọ́ rẹ tán ti fi ṣòfò dànù gbogbo ìwọ tí wọ́n ti fi ìgbédìde rẹ ṣòfò dànù gbogbo ìwọ tí wọ́n ti fi àṣeyọrí rẹ ṣòfò dànù gbogbo ìwọ tó ń lé tó ń mú un bọ́ láti òní lọ agbára ọ̀run kó dá padà fún ọ wò mí sà Olúwa rán mi sí ọ bóyá o wà lókè òkun ò tí ì níwèé ìgbélú àkókò tó yẹ kó o gbàdúrà láti gbàwé rẹ rèé o bóyá o tiẹ̀ wá ń gbégbé ayé pé o wà nínú ìgbéyàwó o ì tí ì lọ́mọ Olúwa rán mi sí ọ wípé ọkọ̀ tó ṣì wọ̀nyí àtúnṣe sí wa ó yẹ kó o ti bímọ. Olúwa ní òun fẹ́ sọ ọ́ di ọlọ́mọ bóyá wọ́n tiẹ̀ tí wò pé ọjọ́ orí ti ń lọ àgbéjúlẹ̀ bíi gelera ni wọ́n ń gbé ọ Olúwa rán mi sí ọ wípé kó tó 41 days àlóun fẹ́ yanjú ọ̀rọ̀ yẹn sẹ́ ẹni bí ọkàn Ọlọ́run fẹ́ wá ọ wá ẹni tí ó dàbí bàbá tí ó dàbí ẹ̀gbọ́n ọkùnrin àtàbúrò ọkùnrin ó fẹ́
dé sínú ayé rẹ láti wá nù ọ́ lómijé nù. Èyí tí wọ́n pè ọ́ ní àǹtí oníṣìná ti tó. Èyí tí wọ́n pè ọ́ lórúkọ tí kì í ṣe tiẹ̀ ti tó. Daddy sir, brother sir, ẹ̀yin náà tí ì ṣègbéyàwó ẹ ti rìn káàkiri kò sóbìnrin lẹ̀ ń sọ obìnrin dúró dì ọ́ àdúrà ló ò tí ì gbàdé bí tó ti pàdé ẹni tó wà fẹ́. Olúwa rán mi sí ọ pé àkókò tiẹ̀ náà ti tó. Bóyá o tiẹ̀ ti ń ṣiṣẹ́ lókè òkun. Mo gbàdúrà pẹ̀lú mọ́mì mi kan àánú ṣe mí sà. Daddy kéèyàn ti wà outside country fún going to 15 years. Sà ó lóun kọ́ ilé síbì kan at the end of the day ó nítorí condition kan dé wọ́n ta lẹ̀bẹ̀ wọ́n ta ilé sà. Àwọn ralẹ̀ síbì kan at the end of the day wọ́n nílé ilẹ̀ ẹbẹ̀ kò dá sà. Mo wá ní ibo wálẹ̀ padà kọ́lé yín sí o torí tó ló wá fi hàn mí o wọ́n náà ò tí ì kọ́ nǹkan kan. Ó dẹ̀ wà ní outside country for 15 years. Ó àṣìwọ́ ọkọ̀ kan ní Olúwa ní ogun yẹn gbọ́dọ̀ ṣẹ́. Olúwa ní gbogbo ìwọ tó yẹ kó o ti ṣe nǹkan rẹ tó o ti ṣe nǹkan rẹ tó o dẹ̀ ti pẹ́ lókè òkun. Olúwa rán mi sí ọ pé àkókò ti tó wọlé sà. Ègún kan ló dúró tì ọ́ sà. Inú ìgbèkùn kan láyé rẹ wà sà. Májẹ̀mú kan ló ń ṣiṣẹ́ lórí ayé rẹ a sì gbọ́dọ̀ bá májẹ̀mú yẹn jẹ́ nítorí pé àkókò ti tó. Gbọ́ òun Olúwa láti òní lọ gbogbo ohun tó yẹ kó o ní tòótí ní lábẹ́ májẹ̀mú ìfàmì òróró yàn Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún ọ. Wàá dẹ̀ rà àánú gbà. Wàá bọ́ lọ́wọ́ ogun. Lórúkọ Jésù wàá bọ́ lọ́wọ́ ogun. Gbìyànjú jẹ́ ń ṣọ́nà pẹ̀lú yín daddies jẹ́ ń ṣọ́nà pẹ̀lú yín mọ́mì jẹ́ àmọ́ ìpìlẹ̀ ibi tó gun ti wá ká sì mọ ọ̀nà àbáyọ. Mo nẹ̀ gbàdúrà pé lórúkọ Jésù ẹ máa rí ọ̀nà àbáyọ. wá lóhun ikọ̀ àti ìrìjọ Olódùmarè Prophet Taiwo Soloye náà lè ti ń gbọ́ látàárọ̀. Bàbá kó tó di pé ẹ máa lọ ẹ bá ń fún àwọn èèyàn ní nọ́mbà yín ẹ̀wọ̀n ti máa pe nọ́mbà náà ẹ fún wa nọ́mbà náà ẹ jẹ́ ká mọ nọ́mbà yín náà o kẹ́ ẹ má bàa mọ pè mí lẹ́yìn pé Àkàndá Ọ̀rọ̀ Awikonko nọ́mbà prophet tó wá yẹn la fẹ́ gbà nọ́mbà prophet yẹn la fẹ́ gbà nọ́mbà prophet tó ń gbàdúrà yẹn la fẹ́ gbà ẹ máa gbọ́ ẹgbà nọ́mbà wọn fúnra lára wọn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ WhatsApp nọ́mbà tẹ́ fi máa bá mi sọ̀rọ̀ kí n lè fi ṣọ́nà fún yín. Olúwa ní gbogbo ìwọ tí o ti ṣe tán àkókò rẹ rèé +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Kí n tó pe nọ́mbà mi lẹ́ẹ̀kan sí mò ń gbọ́ ohùn kan Olúwa sọ fún mi pé bí mo dẹ̀ ṣe sọ̀rọ̀ yìí Olúwa ní ẹnìkan dẹ̀ ń sun ẹkún pé Olúwa ìgbà wo ló tó fẹ́ dá mi lóhùn. Àkókò yín rèé o ẹ jẹ́ àjọ gbàdúrà ni o ẹ pè mí. Gbogbo ìwọ náà tó dẹ̀ ti sọ̀rọ̀ ètí nù bóyá o ti káàkiri oríṣiríṣi ló ti gbọ́ tó ti sọ fún ọ pé tá a bá ṣe léyìí ó máa rí báyìí tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Ẹ má sọ ìrètí yín nù ẹ má ṣe kí ni ẹ má sọ ìrètí yín nù. Ọlọ́run dá yín dúró fún nǹkan kan ni Ọlọ́run dá nǹkan kan dúró dè yín ni. Àkókò yẹn wá rèé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Nọ́mbà yẹn náà lẹ́wọ̀ lórí screen níwájú mi. Yóò dára fún yín lórúkọ Jésù. Àmín. Tó ohun ìránṣẹ́ Ọlọ́run Prophet Taiwo Soloye òun náà ni ẹ ti ń gbọ́ látàárọ̀. Plan to take Lagos away Obidiots among Yorubas. Mò ń bọ̀ ìṣẹ́jú kan péré. Ilé lóko lẹ́yìn odi àjíǹde ara ó máa jẹ́ a ò ní fàìsàn ló gbà. Orúkọ tèmi ni Godwem tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ìṣe wa yí pé ìlera yín òun ló jẹ wá lógún òun ló tún mú wa wá sójú ìwòran yín ní déédéé àsìkò yìí. Mo kí yín o a ò ní fàìsàn ló gbà o. Gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro nínú eegun tàbí nínú iṣan ara wọn wọ́n lè kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Ọ̀rọ̀ iṣan àti eegun la máa ń sọ ní gbogbo ìgbà nítorí pé ìṣòro iṣan àti eegun
ó jẹ́ ìṣòro tó ṣe gbòógì tó dẹ̀ ń dà wá láàmú. Àwọn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun. Ilé orí òkèlè ẹlòmíì ń gbé tẹ́lẹ̀ ó ti padà sísàlẹ̀ nítorí orúnkún ríro, ìbàdí ríro, ẹlòmíì àtẹlẹsẹ̀ la máa kán, ẹlòmíì tó bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ á di ìṣòro, ẹlòmíì gbogbo ara títa, ẹlòmíì ẹsẹ̀ títa, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, gbogbo èyí tó bá lè jẹ́. Jẹ́ wá rí ó ṣeé ṣe kó jẹ́ arthritis lẹ́ní, ó ṣeé ṣe kó jẹ́ rheumatoid arthritis or osteoarthritis, èyíkéyìí tẹ́ bá ní, bó sì jẹ́ gout ni, gbogbo ẹ̀ lágbára Ọlọ́run ká. Ẹlòmíì arthritis tẹ̀ ọmọ ọwọ́ ló ti máa mú tọ́mọ ọwọ́ ẹ̀ á máa wú tá a máa dùn, ẹlòmíì á máa sọ fún ẹ pé èjìká ló ń dùn òun, ẹlòmíì ìbàdí, ẹlòmíì orúnkún á máa wú. Gbogbo èyí tó bá lè jẹ́ iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú last bus stop yìí ni lórí ọ̀rọ̀ arthritis yìnyẹn. Bákan náà ni ẹ̀yin ọkùnrin tẹ ní ìṣòro tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tá à ń pè ní prostate enlargement táwọn Yorùbá ń pè ní ìsétọ̀. Prostate enlargement àmì méjì ló mú wá, ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì tó bá fẹ́ tọ̀ á máa rí ìnira, ṣùgbọ́n ẹlòmíì tó bá ní ìtọ̀ púpọ̀ jù ni á máa tọ̀ léra wọn, ó lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́, ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yá ti máa jábọ́. Ṣùgbọ́n kí wá ṣe prostate enlargement nìkan ló lè fà kí wọ́n máa tọ̀ púpọ̀, torí prostate enlargement ọkùnrin nìkan ló ń ṣe, ṣùgbọ́n ìṣòro ìtọ̀ púpọ̀ ó lè ṣe obìnrin náà. Obìnrin tó bá ní bladder infection àbí weakness of bladder òun náà lè máa tọ̀ púpọ̀ jù, ẹlòmíì á ní infection tó ti pẹ́ ó lè jẹ́ kó máa tọ̀ púpọ̀ jù, ẹlòmíì dẹ̀rẹ̀ diabetes insipidus tó ń pè ní àtọ̀gbẹ ló fà á tó fi ń tọ̀ púpọ̀ jù. So tẹ́ bá ti ń rí irú àwọn àmì gbogbo yín náà lẹ lè kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn ìṣòro tó ń àfẹ́tì àwọn ọkùnrin wa tí ò ní lè jẹ́ kó ṣojúṣe wọn nínú ilé, tó máa di kó máa ka newspaper lálẹ́, gbogbo àwọn ìṣòro tó lè fà bíi weak erection, premature ejaculation, jẹ̀dí ni. A ní 3-in-1 kan ní iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú tó jẹ́ pé ó dára fún àwọn ọkùnrin wa tó lè máa lò tó máa tún àgọ́ ara wọn ṣe. Á kọ̀rẹ́ẹ̀tì ìṣòro tẹ̀ níyẹn ni tó yẹ pé ìṣòro yẹn á kú òǹbẹ pẹ̀lú ògo Ọlọ́run. Bákan náà ni hepatitis tó ń ṣe ooru inú ẹ̀dọ̀ a máa ń mẹ́nubà ń gbogbo gbà. Ìdí tí mo dẹ̀ fi mẹ́nubà ni pé wọ́n ti sọ pé kò gbóògùn, ṣùgbọ́n Ọlọ́run ti fún wa ní ewé àtegbò tó lè bá wa bójútó hepatitis tí ń ṣe ooru inú ẹ̀dọ̀ tẹ̀ níyẹn. Ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n ó lè fà á kí pains wa máa dìde nínú, ó lè lead sí liver problem tá a bá tètè bójútó. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ kẹ́yìn ojú ẹ̀ máa yẹ́lò, ó lè jẹ́ kíto ẹ̀ máa yẹ́lò, ṣùgbọ́n ẹlòmíì ẹyin ojú ẹ̀ lè máa yẹ́lò, kíto ẹ̀ máa yẹ́lò kó jẹ́ jaundice lòun ní o. Ẹlòmíì inú ẹ̀ lè máa ga kó jẹ́ enlarged liver lòun ní o. Torí ìdí èyí ó máa ń dára ká ṣe àyẹ̀wò. Ẹnikẹ́ni tó bá ti rí kùdìẹ̀kudiẹ ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n mọ kí ló dé, kí nìkan tó ń ṣe àwọn, ìyẹn ló máa jẹ́ ká mọ irú ọ̀nà tá a máa gbà ràn wọ́n lọ́wọ́. Pákéjì ti wà lóríṣiríṣi fún rheumatoid arthritis, fún prostate enlargement, even fún prostate cancer. Tí wọ́n bá ní prostate cancer ó lè máa tọ̀ kíto ẹ̀ kó máa ní ẹ̀jẹ̀ nínú àbí kó máa ní ìrora. Èkéyìí tí ìbàjẹ́ Ọlọ́run Elédùmarè ti fún wa lágbára láti fi òpin sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 08033034777. Nọ́mbà yìí náà ni nọ́mbà WhatsApp mẹ́, kò sí ibi tí ẹ̀dẹ̀ wà tí oògùn wa ò ní dé. Gbogbo ẹ̀yin náà tẹ̀ tí ń gbalẹ̀ máa jẹ́rìí sí ibikíbi tẹ́ wà, bó jẹ́ US, bó jẹ́ Canada, bó jẹ́ UK, wherever you are, oògùn yìí máa dé ọ̀dọ̀ yín. Ibikíbi tẹ́ lè wà nílẹ̀ adúláwọ̀ ni, nínú Nàìjíríà ń bí ni, gbogbo ibikíbi tí ẹ wà, bó jẹ́ Èkó ni, Ìbàdàn ni, Àbújá ni, Port Harcourt ni, wherever you are, oògùn wa máa dé ọ̀dọ̀ ẹ pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ń ṣe 08033034777. Òun náà ni WhatsApp nọ́mbà mi, ẹ má ṣe gbàgbé. Pẹ̀lú ògo Ọlọ́run last bus stop yín ni Godwem Ìyá Ìjẹ̀bú. Àlàáfíà lójú o. ẹni ò gbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o, ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. Kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ò gbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o, ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. Kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ò gbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o, ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. Kí ló
ló máa ń ṣàwa Yorùbá gan tá fi ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ àsọtẹ́ síra wa. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ àsọtẹ́ síra wa. báwo rẹ́ni bá wa sọ̀rọ̀ ṣá ò lè bára wa sọ̀rọ̀ ni kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí aláìgbọ́n. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká sọ̀tẹ̀ síra wa. bílẹ̀ Yorùbá ṣe ń dàgbà lọ́gbọ́n àwa Yorùbá ń kéré sáùtì ẹ̀ lè dánúrò ní àbí kí ni ìṣòro wa gan. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká sọ̀tẹ̀. Àkàndá ọ̀rọ̀ Awikonko mo wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. mo ní ìran ẹ̀yà Ìgbò ti mọ ibi tí wọ́n ń lọ Haúsá Fúlàní ti mọ ibi wọ́n ń rè ìran Yorùbá nìkan láti mọ ibi tá à ń lọ. ọjọ́ wo la fẹ́ kúrò nínú ọ̀tẹ̀ kúrò nínú dúkù kúrò nínú ìjẹrẹni lẹ́sẹ̀. torí ilẹ̀ Yorùbá yìí o ó ti yẹ kó. election ó kù ọjọ́ 14 àbí kí n sọ pé less than 15 days tá a dìbò pírẹsidẹ́ǹtì ta ni yóò jàre Nàìjíríà. ṣùgbọ́n àtọmọdé àtàgbà ọ̀tẹ̀ ló ń ba ògo wọn jẹ́ mo ní bóyá nítorí. òkú tí kì í ṣe tẹni ọjọ́ tó fọ. orí ọ̀tẹ̀ o ni wọ́n ṣe ń pè wọ́n ní Yorùbá gan. kò sí tán bá fún wèrè lọ́kọ̀ ọ̀dọ̀ ara rẹ̀ nìkan ní òroko sí. orí látijọ́ ta ti ń ṣọ̀tẹ̀. ta ló máa pé ìran Yorùbá. lórí bí ọ̀tẹ̀ gbé wa. náà ò jẹ́ kí n sáré padà sẹ́yìn díẹ̀. bí ìdààmú bí wa. ṣé ẹ gbàgbé tíran Yorùbá ń fẹ́ pọ̀. àwa kan fẹ́ Yorùbá nation. àwọn kan fẹ́ Yorùbá president. àwọn kan fẹ́ restructuring. àwa kan wá ń bẹ tọ́jẹ́ pé gbogbo ẹ̀ náà la fẹ́ ní ipa àtìpín ń bẹ. that is eléyìí tí ọba ti ràn Yorùbá lọ́wọ́ eléyìí tó bọ́ sí àsìkò tá a máa ń pè tó pé ó wà timely. nílẹ̀ Yorùbá gan. ìyẹn ni àwa máa support nílẹ̀ Yorùbá. torí gbogbo èròǹgbà tiwa bílẹ̀ Yorùbá ó ṣe wà ní àlàáfíà nísinmi bí gbogbo nǹkan ó ṣe rọ̀ṣọ̀mù. bí ìgbé ayé àwọn èwe tí ń bọ̀ lẹ́yìn yóò ṣe dùn tí ó ṣe dáa bí wọ́n ṣe rí ilé ayé gbé náà ló jẹ wá lógún. irrespective ọ̀nà tí àlàáfíà yẹn fẹ́ gbàdé sí wọn lọ́rùn àwa ò kì í ṣe one way traffic a ní plan B a ní plan C a ní plan D tàbí jù bẹ́ẹ̀ lọ. òpònú nìkan ni mo ní plan kan péré ẹni tí yóò là tí yóò lù láyé kì í ṣẹni tí yóò rànjú kankan mọ́ iṣẹ́ kan ṣoṣo. ìbá jẹ́ bẹ́ẹ̀ ni Dangote a máa ṣe ṣúgà ìbá jẹ́ bẹ́ẹ̀ ni Dangote a máa ṣe yọ̀ ìgbà tó ti ní rìfánárì ìgbà tó ti ní sìmẹ́ǹtì ìbá jókòó lórí ọjà tí mówó gẹ́gẹ́rẹ́ wá jókòó agbé ẹsẹ̀ bí ṣúgà lásán ni èèyàn mélòó ní jẹ ṣúgà èèyàn mélòó ní ọ̀rá yọ 20 naira 50 naira 100 naira. ó já mọ̀ wípé gbogbo lòwò àti pàápàá ẹ̀dá gbọ́dọ̀ ní ọ̀nà míì ẹ̀dá gbọ́dọ̀ ní ọ̀nà àbáyọ sí ìṣòro rẹ̀. Yorùbá ti ń dàgbà o ẹ má jẹ́ ká ṣàbòsí o ọmọ Yorùbá. kí ló máa ń ṣàwa Yorùbá gan tá fi máa ń fọwọ́ jẹ́ Yorùbá ìtìjú ńlá lélẹ́yìí. lélẹ́yìí tó túmọ̀ sí wípé ìran Yorùbá nìkan náà ni ò tí ì gbé ìgbésẹ̀. ẹ má jẹ́ ká sọ̀rọ̀ wa. ta la ń pè ní Godwin Emefiele do you know wípé ó ti ṣiṣẹ́ London Peter Obi rí. a fẹ́ sọ nǹkan tó mọ̀ fún ọ ẹni tó jẹ́ CBN governor lónìí ta ló sọ di CBN governor ẹni tó sọ di CBN governor òun náà ni ọkùnrin tí wọ́n pè ní Goodluck Ebele Jonathan ìgbà tó yọ Sanusi Lamido kúrò níbẹ̀. àwọn tí mo ń wò yìí. òun náà ló fi ọmọ ẹ̀yà Ìgbò bẹ̀. ó ń ba Yorùbá lórúkọ jẹ́. báwọn ẹ̀yà Ìgbò bá sọ pé wọ́n marginalize àwọn wọn ò jẹ́ káwọn oríṣi nù ìjọba orí ń ta wọn ni orí ń ro wọn ni wọn ò láròjinlẹ̀ ní orí wọn àbórí yín sánú ni. ní ká ti gbọ́ òun pa wá gan là ń ṣe. ìgbà tí Goodluck Jonathan ń bẹ́ńbẹ́ ẹ mọ iye kò tọ́yàn yín sí ẹ mọ iye àǹfààní tẹ́ ẹ jẹ́ ń bẹ̀ ṣùgbọ́n tí ń ka àwọn ẹ̀yà Ìgbò lára ohun tí ń bí wọ́n ló sì ran Yorùbá ó ní pé Yorùbá náà ní máa ń san wọn lẹ́yìn ní máa ń kán wọn lẹ́yìn ní máa ń kán wọn léegun ẹ̀yìn. Bọ́lá Ahmed Tinubu ó láyàsí pẹ̀lú ó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ajagunfẹ̀yìntì Muhammadu Buhari láti yọ Goodluck Jonathan kúrò nípò ní 2015 ìyẹn ń bí àwọn ẹ̀yà Ìgbò nínú because ní kété tí yẹn débẹ̀ àwọn èèyàn ló kó bẹ́ẹ̀ lọ ìyẹn ń bí wọn nínú ara nǹkan wọn pé ibi táwọn ti ń jọbẹ̀ ibi táwọn ti ń buta àwọn olórí burúkú ọkùnrin sì gbá wa dànù ń bẹ̀ now man yẹn ló wá fẹ́ di president ẹ̀ wá ní kí wọ́n má sọ̀tẹ̀ rẹ̀ wá ní kí wọ́n má sọ̀rọ̀ rẹ̀ láìda wá ní kí wọ́n má bu but unfortunately àwọn gullible Yorùbá àbí kí n sọ pé gullible Yorùbá youth
tí Buhari sọ́njọ́ ní pé Nigerian youth are too lazy. Àwọn gọ́líbù Yorùbá youth, àwọn gọ́líbù Yorùbá àgbàlagbà náà tí wọ́n mọ nǹkan kan, tí wọ́n mọ̀ tàn, wọn ò gbọ́ tàn, kò sẹ́ni tó pàtàn fún wọn, kò sẹ́ni tó sọ̀tàn fún wọn, àwọn fúnra lára wọn ò sì wádìí ìtàn. Àwọn ni wọ́n ń kan Bọ́lá Ahmed Tinubu ní àmà lórí. We have been saying it, or have been saying it, and I will still continue to be saying it. Wọ́n pé mi ò kí ń ṣe fáànù aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ṣùgbọ́n tí ń bẹ ńlẹ̀ yìí èèyàn mẹ́ta ní ń bẹ ńlẹ̀ tó dájú, méjì ló yẹ kó jẹ́ ṣùgbọ́n mẹ́ta ní ń bẹ ńlẹ̀. Mẹ́ta tí ń bẹ ńlẹ̀ òṣèlú ẹlẹ́yàmẹ̀yà là ń ṣe lọ́tẹ̀ yìí. Mi ìmọ̀rúkọ tẹ fẹ́ pé ṣùgbọ́n òṣèlú ẹlẹ́yàmẹ̀yà là ń ṣe lọ́tẹ̀ yìí. Fúlàní ń bẹ ńlẹ̀, Ìgbò ń bẹ ńlẹ̀, Yorùbá ń bẹ ńlẹ̀. Now inú bíbí mi sí àwọn celebrities Yorùbá, olórin ni, comedian ni, gangan ni, tí wọ́n jọmọ Yorùbá, tí wọ́n against Tinubu, tí wọ́n support Peter Obi, àìnílàákàyè ní jẹ wọ́n yà. Whatever tó wù kán jẹ́ lónìí, ìran Yorùbá ló sọ wọ́n dá tí wọ́n dà. Are they also for us? No. Ṣé wọ́n wà fún wa? Rárá. Because lẹ́yìn pé wọ́n ń ṣiṣẹ́ wọn, wọ́n ń tajà, wọ́n dẹ̀ ń pawó wọn sápò. Kí láǹfààní táwọn gangan ṣe síran Yorùbá wáyé tí wọ́n fi ń kan Bọ́lá Tinubu ní àmà? Because àríṣe laríkàríkà ń bàbá àrègún ń tá a bá ṣe lónìí ńlá sọ̀rọ̀ bọ́ bá dọ̀la. And again, bó orí bá fẹ́ wọgbó ìrègùn la fífa padà. Kí ni àǹfààní tí wọ́n jẹ lábẹ́ Peter Obi rí ju pé wọ́n sọ pé Bọ́lá Tinubu ti dàgbà, Àtíkù ti dàgbà, Peter Obi lọ yọ̀ǹgì, tó bá yọ̀ǹgì tí ò lọ́pọlọ ńkọ́, tó bá yọ̀ǹgì tí ò ní lákàyè àti sèlú ńkọ́, tó bá yọ̀ǹgì tó jẹ́ ethnic bigotry àbí kí náà máa ń pè é, tó jẹ́ ethnic bigot, tó jẹ́ wípé ó kórìíra àwọn ẹ̀yà tó kù. Peter Obi categorically kò láìkì ẹ̀yà kankan. Target ẹ̀rín Lagos State. Mo wá ní write up méjì èmi kọ́ mọ́ kọ́, àwọn èèyàn lọ́kọ́, mo lè dákọ̀ àwọn tó kọ́. So ìkan tí wọ́n kọ́kọ́ kà for the Obidiots amongst Yorubas, call me an ethnicist, tribalist or whatever, but I need not subscribe to the Yoruba nation agitations to know what is good for us Yorubas. Lóòótọ́ nìran Yorùbá agitate fún Yoruba nation. Àwa sọ fún wọn gbà yẹn pé kí wọ́n jẹ́ ká rí Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bíi plan B. Àwọn kan ní no, àwọn kan accept, ṣùgbọ́n lónìí Bọ́lá Ahmed Tinubu ní plan A, Yoruba nation ní plan B. Irrespective of ojú tí kálukú fi wò ó, bọ́yá ẹ gbà pẹ̀lú mi, bọ́yá ẹ gbà pẹ̀lú mi, me I don't care. You guys are not feeding me. You don't have control of my life. Kò sẹ́ni tó mú remote control ilé ayé mi lọ́wọ́ nù yín. Tèmi ni láti bá yín sọ, bọ́ ẹ bá gbọ́, bẹ́ẹ̀ bá gbà tí wàhálà ilé ayé ti ń rin, bẹ́ẹ̀ bá dẹ̀ gbà. After February 25th, àjọ tún wá pàdé ń bí. Irrespective ibi tó wù kọjá sí, Tinubu ló padà wọlé ni o, Obi ló wá wọlé ni o, Àtíkù ló ṣe mistake wọlé ni o, á tún padà wá bára wa, kọ́lọ̀ ń dá wa sí làdúrà wa. Mo sọ lánàá, mo ti sọ tẹ́lẹ̀ pé Bọ́lá Tinubu ó wá wọlé o, kò dín nǹkan kan kù nínú tó ti jẹ́, kò sọ pé ó jẹ́ bẹ́ẹ̀ mọ́. Gbogbo téèyàn dà ní ayé ló ti dà, yàtọ̀ sí pé kò di president, ìyún tí ó bá jẹ́ ni o. Because every one of us mọ̀ wípé n ti ń bẹ ńlẹ̀ ẹrù tí ń bẹ ńlẹ̀ yìí Bọ́lá Tinubu nìkan ló lè rú. Well, come in, okay, but I need not subscribe to the Yoruba nation agitation to know what is good for us Yorubas. First and foremost, I urge those who may not know or may have forgotten to please Google the conditions Odumegu Ojukwu gave Colonel Banjo before the Biafra attempt to overrun Yoruba land. Ìjà ọ̀rẹ́, ó lè kú ìjà ọ̀rẹ́. Báwo sí ń bẹ̀ ní 1967 sí 1960 tí wọ́n jìjà ọ̀hún. Afẹ́ lè sọ̀tàn ogun abẹ́lé ọdún 1967 sí 1970 ju àwọn tí wọ́n witness ogun yẹn lọ,
because majority àwọn tó witness ogun yẹn side ibi tí wọ́n witness onìkan wọ́n lè sọ ń pa ẹ̀ but mo láǹfààní àti sọ wípé èmi Àkàndá wò from different angle ìwé èèyàn mẹ́ta tí wọ́n witness ogun yẹn tí wọ́n kọ ń lèmi Àkàndá ti kà lákàtúnkà so tá a lè sọ púpọ̀ nínú ẹ̀ torí mo fẹ́ràn tàn dáadáa ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ ni mo wá lónìí ìyẹn kọ́ ni mo fẹ́ sọ lónìí ń tẹ́ni ìkọ́lẹ̀ ni mò ń kà. Okay, attempt to overrun Yorùbá land ká ní Ojúkú fẹ́ gba Biafra nígbà yẹn ni ó ti máa gba Biafra yóò ti lọ ṣùgbọ́n ọ̀kánjúà ojú kòkòrò wípé n tá a fi bá dé ọ̀rẹ́ a lè gba Èkó náà ó tá a bá ti wá gba Èkó ká tèkì control Yorùbá land ń tọ́ pa Ojúkú nìyẹn ń tọ́ ba ayé Biafra jẹ́ nìyẹn ń tọ́ sẹ́ ẹ̀yà Ìgbò léegun lẹ́yìn nìyẹn because now kárin tí ń bẹ lọ́kàn wọn òun náà ni Biafra tàbí Ìgbò president nìkan possibly wọn bá rí support láti bòmíì ṣùgbọ́n tó wà lọ́kàn wọn ni bọ́n ṣe fẹ́ gba Lagos state ń tí ń bẹ lọ́kàn Òbí nìyẹn. Okay, the age-long plan to take Lagos away from Yoruba still ongoing. Okay, read the following WhatsApp post which I did not author. Yorùbá ronú èmi náà kọ́ ni mo kọ́ ẹni tó test ilé ìsinmi kọ́ lọ́kọ́. The age-long plan to take Lagos away from Yoruba still ongoing. Copied. Ẹ má gbàgbé pé mo sọ fún pé mi kọ́ ọmọ kọ́. Very deep. I am also sometimes worried. The Jagaban is guilty too. Ọlọ́ngbọ́ Bọ́lá Ahmed Tinubu wà ń bẹ̀. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn ẹ̀yà Ìgbò onímọ̀ lé fùrùkọ́kọ́ tán lé lónìí. Bọ́lá Tinubu wà nínú ẹni tó fún wọn lágbára. During his tenure as governor, he appointed an Igbo man as commissioner for budget and planning. He appointed Igbo as permanent secretaries. 20% of teachers in Lagos state schools were Igbo. There are 5 Igbos in State House of Assembly, with one of them trying to sponsor a bill that will make English the only language in the State Assembly. 2 Igbos were elected as members of the House of Representatives representing Lagos in Abuja. Bọ́lá Ahmed Tinubu ló fa gbogbo eléyàn. Why? Òun nígbàgbọ́ nínú equality. Lélẹ̀ tó fi àwọn ẹ̀yà Ìgbò kan lọ́kàn balẹ̀ wípé tí Bọ́lá Tinubu bá di pírẹ́sídẹ̀ǹtì gbogbo ntọ́jẹ́ ẹ̀tọ́ ẹ̀yà Ìgbò ni yóò gbà fún wọn táwọn ò tí ì ní máa sọ tàbí tú níbi tá a wà yìí. Okay, they then tempted Jìmí Àgbájé kẹ́mọ́ wo bí táwọn ẹ̀yà Ìgbò ti ní ọ̀kánjúà táyé wọn ti ń tapa ò bí ìgbàdo tó fi jẹ́ pé ọkàn wọn wà nílẹ̀ Yorùbá níbi tínú ti ń bí àwa sí ìran Yorùbá wípé wọn ò ní làákàyè àtàròjinlẹ̀ wípé gbogbo ète tí wọ́n ń pa yìí gbogbo obedient nǹkankan yìí láti overrun ilẹ̀ Yorùbá ni. Mo wá ń sọ fún pé gbogbo ẹ̀yin náà Fúlàní fẹ́ gbalẹ̀ wa o kíníkan o Fúlàní ní lọ́kàn lóòótọ́ ṣùgbọ́n ẹ̀yà Ìgbò ní lọ́kàn ju Fúlàní lọ. Then they tempted Jìmí Àgbájé of PDP. They asked him to sign an undertaking before Igbos can vote for him. Their request wọn lélẹ́yìí 1. 35% of all new recruitments into Lagos civil and teaching services and all agencies ńlá wọn fẹ́. Number 2. 35% of permanent secretaries in Alausa. 3. 3 Igbo commissioners to be appointed and given key portfolios like finance, lands and establishment. 4. The Igbo Eze of Lagos to be upgraded to first-class obas and admitted into the Lagos State Council of Traditional Rulers. They claim they produce 65% of the Lagos tax revenue. Igbo man was commissioner for budget and planning. So Igbo arákùnrin Igbo tán fi ṣe commissioner for budget and planning ó ti sọ fáwọn ẹ̀yà Igbo tó kù wípé n ti wọlé sí àpò ìjọba ìpínlẹ̀ Èkó ẹ̀yà Igbo ní mú 65% ẹ̀ wọlé o. Now, could you believe that Jìmí Àgbájé actually accepted all this in his desperate determination to be governor after Tinubu? Ṣé ríran ṣé gbọ́rọ̀ ìran Yorùbá náà ni ìmọ̀ jẹ Yorùbá ẹgbẹ́ ìlẹ́sẹ̀. Ńgbà tí Jìmí Àgbájé bá accept those requests ó ti túmọ̀ sí pé Yorùbá lè tàràn rẹ̀ láti dépò kan. Àwọn Àfọ̀njá of this new century làwọn Jìmí Àgbájé. It was the reason the angry Oba of Lagos rebuked and threatened that he would drive all Igbos into the Atlantic Ocean
if they fail to vote for Fashola, in all sincerity, the Yoruba in Lagos need to take proper ownership of the city. After Oba's threat and the failure of Agbaje, Uzo Ojikalu became rude to the Oba of Lagos. He said Lagos was no man's land. The lousy Igbo senator said Lagos was a mangrove forest, that it was the Igbos who developed Lagos. Fashola sent his team to check the status of the payment of land use charge of Kalu in his house in Parkview and Lekki. He was owing 15 million naira. Fashola's men sealed both houses. Kalu was given 2 weeks to pay or the house will be demolished. He shouted on TV and took newspaper pages to campaign about victimization. He went to court, sent emissaries to Fashola, no respite. A day to the deadline, bulldozers moved and parked in front of the sealed houses. Kalu rushed down from his eastern forest ghetto to pay. He then knew that Lagos was not a no man's land. Lagosians and Yorubas in general should sensitize the Obidiots amongst us. Otherwise, we may become minorities in our homeland. So, gbogbo obedient láàrin Yorùbá ó yẹ ká check ọpọlọ wọn. Is either ká gbé wọn lọ sọ́nà méjì. Is either ká gbé wọn lọ sí Yaba left tàbí ká gbé wọn lọ sí psychiatric hospital lábẹ́òkúta kárí èyí ọpọlọ wọn wò ká wá béèrè lọ́wọ́n oore kíni ìpàṣẹ fẹ́ pọ̀n tó ìbímọ tán tó ní ìpàgbèmí lòun ọ̀sọ̀ ọkọ rẹ̀ oore kí ló sà òkè ṣe fábùké tó ìbímọ tán tó lò ságbèmí lòun ọ̀sọ̀ orúkọ rẹ̀ ká béèrè lọ́wọ́n kí ni Peter Obi ṣe fún wọn kí láǹfààní tí wọ́n jẹ lára ẹ̀yà Ìgbò rí irú èèyàn wo lẹ̀yà Ìgbò now àkíyèsí mi ni pé majority àwọn ẹ̀yà Ìgbò majority ọmọ Yorùbá tí wọ́n ń pariwo Peter Obi tàbí Obidient lónìí ẹ lọ check wọn dáadáa is either kí wọ́n fẹ́ Yorùbá níyàwó is either kí wọ́n jẹ́ ìyàwó Yíbò is either kí àwọn jẹ́ Yíbò is either kí bàbá wọn jẹ́ Yíbò bàbá wọn ò lè jẹ́ Yíbò ìyá wọn ni ó jẹ́ Yíbò so wọ́n fẹ́ ṣe síbí wọ́n fẹ́ ṣe sọ́hún so irú àwọn ọmọ Yorùbá tẹ́lẹ̀ bá ń bẹ̀ nìyẹn àtàwọn ọmọ Yorùbá tí ò lóye tí ò lọ́pọlọ tí ò nímọ̀ tí ò mọ̀tàn tí ò ní ìrírí tí ò sì mọ nǹkan tí ń fẹ́ tí ò mọ nǹkan tí ń wá because to the best of my knowledge bí Òbí bá wọlé kò ní nǹkan kan tí ó ṣe fún ìpínlẹ̀ Ọ̀ṣun kò ní tí ó ṣe fún ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní tí ó ṣe fún ìpínlẹ̀ Èkó kò ní tí ó ṣe fún ìpínlẹ̀ Oǹdó kò ní tí ó ṣe fẹ́kìtì so kí wọ́n ló dé tẹ́ fi ń pọ́nra yín lójú dára yín láàmú tẹ́ rò pé ń ṣe Bọ́lá Tinubu ìbá àdomi ìbá àdodò ẹja gbọ̀n sórí àgàhùn Buhari tí ń bẹ́ẹ̀ dàgbà jù lọ Buhari is not a politician ẹ lè blame Buhari pé kò ṣe nǹkan kan Bọ́lá Tinubu is a trained politician so tẹ́ ẹ bá pè ní campaign ni mi Àkàndá accept pé campaign ni now MB some of us who want to vote for a non-Yoruba presidential candidate in next year elections that is last year lóyún mo ti rí náà right up here should be very careful and have a rethink. This is not a campaign for Tinubu at all. Far from it. It is a campaign for sensitization for the survival and protections of all Yoruba lands and our endowment and natural resources. Nigeria is a country made up of different nations with individuals' pursuit of our own agenda. Some of these nationalities are envious of Yoruba because of the nature of Lagos, its location and position, among other factors, and would wish history is falsified in order to change the demographic status of Lagos from being a Yoruba land to become a no man's land, as they call it, that is, indirectly changing it to become their own. It has been a long time ambition and an aim which must not be allowed to happen. Please, don't allow yourself to be deceived or fooled once again. Enough is enough. So ìkan nínú àpilẹ̀kọ tí mo fẹ́ kànú. So the Obidiots amongst we Yorubas should rather have a rethink now or blame themselves immediately after election if by mistake Bola Tinubu did not win. ọ̀rẹ́rìn lónìí wọ́n náà ṣépè fún Tinubu òun bú Tinubu ẹnìkan ṣoṣo tó lè mú oore wálẹ̀ Yorùbá nù
láàrin ọdún 4 tí ń bọ̀ kọ́lẹ̀ kọ́kọ́ orúkọ mi sí pé Àkàndá sọ bẹ́ẹ̀ ọmọ kìnìún burúkú dáńkù kan báyìí sọ bẹ́ẹ̀ èmi ò sọ pé kó fẹ́ràn mi tiẹ̀ wá ọ̀rẹ́ mi ò fẹ́ kẹ́ láìkì mi but I will always say my own so that generation tí ń bọ̀ wọn ò lè mọ̀ pé máàlù kan ọ wà láyé ńgbà náà ọ sọ bẹ́ẹ̀ ńgbà náà wọn ò gbà sí lẹ́nu ni. gbogbo plan láti gba gbogbo ẹsẹ̀ etídò gbogbo ìpadò gbogbo ẹsẹ̀ odò tán nìkan fún federal government ọ̀nà láti gba Lagos state ni kí ló fa owó kí ló dé tí ọkàn gbogbo wọn fi wà lẹ́kọ̀ọ́ òun ni pé seaport Èkó ló wà international airport Èkó ló wà kò sẹ́ni tó fẹ́ lọ sẹ́ni other country láyé ó dé kókó tó lọ. gbogbo ọjà tí bá ń bọ̀ látòkè òkun tí ń gborí omi Èkó ni yóò sọlẹ̀ sí. So with that Lagos state government wọ́n máa ní tax tí wọ́n ń gbà lórí ẹ̀ ó ní àwọn nǹkan wọ̀nyí àti bọ́dà tó yí Lagos state ká àti nǹkan kan ó ní ó fi jẹ́ pé internal generated revenue wọn ó rú gọ́gọ́ sókè dáadáa. Now Lagos state on its own ó lè dá ìjọba ara rẹ̀ ṣe on its own láì gba allocation láti federal government láti central so with that kò sí ọkàn ẹni tí ò ní sí Lagos state bọ́ọ̀ bá kọ́lé ogún sàbújá bọ́ọ̀ bá tí ì dẹ́kọ̀ ò tí ì lólé ayé ìwọ náà kọ́lé sí Lẹ́kì ọ̀kọ́lé sí Parkview ọ̀kọ́lé sí Kòyí ọ̀kọ́lé sí Lagos Island ọ̀kọ́lé sí Àjà bí ìbá tó tí ì kọ́lé láyé ni n ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ilé tí ń bẹ ní Àjà tí ń bẹ ní Lẹ́kì tí ń bẹ ní phase 1 phase 2 nkankan tí ń bẹ ní Parkview àwọn ilé tí ò sí èèyàn ń bẹ ni why àwọn tó ní wọ́n nílé ń bò míì ṣùgbọ́n àwọn náà fẹ́ belong ló jẹ́ kí wọ́n kọ́ ọ bẹ́ẹ̀. Land Use Act ti Lagos State tilẹ̀ Yorùbá this is the time tó yẹ ká review ẹ̀ ká ṣàtúnṣe ẹ̀ àwọn ilẹ̀ tẹ́ǹtà fẹ́ yà Ìgbò lẹ́kọ̀ọ́ lẹ́fín fún wọn lẹ́nu dán ẹ̀yà Ìgbò nítalẹ̀ fúnra Yorùbá l'Anambra tàbí lẹ́nugun kí wọ́n wá dunnúdunnú kó wá talẹ̀ éka kan fún ọ éka méjì kan sọ pé kó fi kọ́ nǹkan kan láéláé kò ní happen ìran Yorùbá nìkan náà ní kóró ògiri mọ́ra ní kẹyẹlé pọ̀ mẹ́díẹ̀ àjọsùnpọ̀ yẹn ti wá ń faná orí àwọn ẹ̀yà Ìgbò ti wá ń rí wá fín àwọn àjòkúta mọ́mú mi àwọn ọmọ yín mìíràn ìjó ní tí ò ní láka ìtàbílì ìpẹ́gàn ni wọ́n tọ́jú pọ̀ mọ́ ọ̀dọ́ wọn ń ṣe àwọn náà ti wá ń bragadó lé wa lórí wọ́n ti wá ní lọ́kàn láti gbalẹ̀ wa ìwọ dèdèrìn dẹ̀dẹ̀wù rẹ̀ òpònú ayírádà amukun mẹ́kọ̀ọ́ afọ́fun gbé mu ìwọ náà wá ń tẹ̀lé wọn gọ́ọ̀lù tẹ̀lé gọ́ọ̀lù bọ́n bá ti orchestrate ẹ̀ báyìí tẹ́nìkan bá ti pariwo Obidiots ìwọ náà ti pariwo Obi ni o Obi ni o Obi is the next president yóò jẹ president inú yàrá bàbá ẹ̀ well right up kejì àkọlé ẹ̀ things are getting interesting mo láwọn àpilẹ̀kọ tó pọ̀ bẹ́ẹ̀ tí mo fẹ́ kà ṣùgbọ́n méjì mo fẹ́ kà lónìí things are getting interesting. The arrowhead of the cabal is no other person than the 83-year-old Alhaji Muhammad Daura, the same one who has been severely fingered by Hajiya Aishat Buhari, is the controller of Godwin Emefiele and the network of Shylocks, Hawks and Vipers currently manipulating the political process. Àsọ̀bẹ́njọ́ ni ṣùgbọ́n àpilẹ̀kọ tó sọ̀rọ̀ nípa rẹ̀ rí. Atiku Abubakar is his candidate and he wants him there in Nassau Rock willy-nilly. Peter Obi and Yusuf Dati are Atiku's boys and are doing his biddings. Atiku àti Dati iṣẹ́ àbí Peter Obi àti Dati igbákejì rẹ̀ iṣẹ́ Atiku wọ́n ń ṣe yóò tó dájú wọ Yorùbá lójú láìpẹ́. Atiku is one bankrolling Peter's Obingo movement which is targeted mainly at Lagos and the southwest states. Tí bọ̀bọ̀ yẹn bá wọlé ó máa hit ìran Yorùbá gan ẹ̀kọ́ lẹ̀kẹ́kọ́ orúkọ mi sí. As a myopic plan to whittle down the influence of Aṣíwájú Bọ́lá Tinubu in a supposed stronghold. Atiku Abubakar structures routinely donate the sprinkle of support to be is seemingly getting in some sections of the north. The calculation is that there will be a runoff election after
after 25th February, and at that time the Nnamdi Azikiwe bid. At that time, like Nnamdi Azikiwe did in 1959 and 1979, Peter Obi will quietly step down for Atiku. Take note, they will call it an alliance of Labour and PDP to form a government of national unity. Take note. The Igbos especially, those filled with the Zionist mentality among them, will welcome the arrangement with wide jubilation. Why? Torí pé Yorùbá ni wọ́n fẹ́ overrun. Haúsá Fúlàní ò fẹ́ràn ẹ̀yà Ìgbò. Bí nǹkan bá ṣẹlẹ̀ lókè ọya ní ìsìn ẹ̀yà Ìgbò tí ń bẹ́ẹ̀ wọ́n kọ́kọ́ yan mútù náà kọ́kọ́ yankari náà kọ́kọ́ yanjú kúò. Wáì tí ẹ̀yà Ìgbò máa wá fẹ́ wọn ò ní máìlì láti làyàsì pẹ̀lú wọn láti bá ti ara wọn jẹ́ láìsí tìran Yorùbá. Anything short of a Yoruba man from the rank of the South-West Progressives becoming president of Nigeria will please the Igbo Zionists. Their mind is conditioned to the fact that the South-West Progressives are Awolowo incarnates, no matter who the person is. Wọ́n nígbàgbọ́ pé anybody tó bá ti jẹ́ ọmọ Yorùbá tó bá jáde láti dùgbò Yorùbá nílẹ̀ Yorùbá Awolowo ni, because títí dòní ni wọ́n rí Awolowo gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ òun ló fìyà jẹ wọ́n ní 1967 sí 1970 òun ló jẹ́ kí ogun abẹ́lé ó dáwọ́ dúró. Awolowo ló initiate change of currencies. Òun ló initiate pé ẹ má gbóúnjẹ ẹ ń bá àyàn jẹ tó ń fún ọ lóúnjẹ ẹ má gbóúnjẹ lọ́dọ̀ wọn mọ́ tọ́wọ́ ibi fi bà wọ́n tí wọ́n fi surrender at last tí wọ́n fẹ́ gbẹ́kú. Ìkanra àwọn tó kúngbà náà sì ń bẹ́nu ẹ̀yà Ìgbò títí dọ̀la àwọn ọ̀ràn iṣẹ́. That was the sin of MKO Abiola and Olufalaye. You can never come out through the ranks of the Southwest Progressive and even be appealing to the Zionists. It doesn't matter to them even if you were an angel dropped from heaven. Ẹ̀yà Ìgbò ní sáà kò ní gba tiẹ̀ láéláé. You must be extremely rebellious and treacherous to the Southwest Progressives like Obasanjo and Osinbajo to have an appeal to the Zionists. And as usual, to support them, there will always be the odds of Yoruba laborers, those educated ignoramuses who are generally injected with the hormones of jealousy, shallow thinking, and malice. A generation who lacks sense of history and who are forever anxious to prove they are tribalized. The ignorant youth singing Obi can't be blamed much. We can only blame their parents. Àwọn ìyá wọn àti bàbá wọn lọ yà á búlò tọ́. Àwọn ní ọ̀sọ̀tàn fún wọn náà. How can their children know any better when their parents don't know? Ipò ẹ̀pà òṣùwọ̀n ó yẹ kẹ́ ẹ ti mọ bọ́mọ inú ẹ̀ ó sì rí. Bàbá ọ̀mọ̀tàn ìyá ọ̀mọ̀tàn ẹ wá sọ pé kọ́ ọmọ ọ̀mọ̀tàn níbo náà ti fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀. I have got news for all of you. Arrowhead plus Kabas plus Zionist plus Yoruba liberals, you have an unusual opponent in this one man. Akanbi ọmọ olódò idẹ. Massive failure awaits you. I have warned in the beginning as early as before the APC primaries that this man has everything to play politics. Bẹ́ẹ̀ni bó bá study ẹ̀ dáadáa Bọ́lá Tinubu ní gbogbo nǹkan láti play politics. Unlike don't let me go there. On 25th February 2023, Aṣíwájú Bọ́lá Tinubu will deliver a mandate of unexampled intensity that you will be too afraid to think of toying with it. It's a matter of 14 days. Síra wa èwo ni ká ti bí ọ̀tẹ̀ ká máa ṣe jàǹbá síra wa ká torí ká lè dépò ká máa jẹra wa lẹ́sẹ̀ sódà. Ọmọ Yorùbá ò lè sùn kí wọ́n ro bí Yorùbá ṣe. Ọmọ Yorùbá ò lè sùn kí wọ́n ro bí Yorùbá ó ṣe dáa. This is the high time tó yẹ kíran Yorùbá ó ronú bíran Yorùbá ó ṣe dáa. Ẹ̀já gbàgbé sentiment, ẹ̀já gbàgbé hatred, ẹ̀já gbàgbé ọ̀rọ̀ ọ̀tẹ̀, ẹ̀já gbàgbé ó ti sẹ̀mí rí, ẹ̀já gbàgbé mọ́mì mi àti dádì mi lọ́sẹ̀, ẹ̀já gbàgbé ó ti bú mi rí, ẹ̀já gbàgbé ó
tẹ̀mí mọ́lẹ̀ rí ẹjẹ́ àgbàgbé ó febi pamí rí ẹjẹ́ àgbàgbé pópó jẹ rí kò sólóṣèlú tí ò kówó jẹ a sọ pé bá ṣe ń kówó jẹ ọ̀dá o ṣùgbọ́n bá ṣe ń di pẹpẹ ń jẹ ń di pẹpẹ mẹ́rin. ẹ ká lè parapọ̀ káwo bí Yorùbá ṣe dá. nílẹ̀ Yorùbá ọba wa dá àsìkò rí láti take drastic action. Yorùbá ẹ ò dẹjọ́. kẹ́ ẹ jẹ́ kájọ fèrò sí. kẹ́ ẹ jẹ́ kájọ fèrò sí. Bọ́lá Tinubu tó fẹ́ gòkè kẹ́ ẹ jẹ́ kájọ tì í lẹ́yìn o. tabarẹ́ni tó fẹ́ gòkè kẹ́ ẹ jẹ́ kájọ tì í lẹ́yìn o. torí gbogbo ayé ló ń wòye bí ẹni tí ò lọ́pọlọ. torí gbogbo ayé ló ń wò wá bí ẹni tí ò lọ́pọlọ. ẹ má jẹ́ ká gbàgbé o pa òkè sọ ọmọ àlè o. ẹ má jẹ́ ká gbàgbé o pa òkè sọ ọmọ àlè o. máa ń sẹ́yìn Yorùbá gan tẹ́fí máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ aṣọ tẹ́ síra wa. àwa Yorùbá gan tàbí máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ aṣọ tẹ́ síra wa. bá a bá ti sùn lónìí bá a bá jí ẹ jẹ́ ká tó sùn lónìí ẹ jẹ́ ká ro inú wa jinlẹ̀ ẹ jẹ́ ká wò ó wípé àkàndá ọ̀rọ̀ tí ń ké tantan kò wí bẹ́ẹ̀ kọ́ mọ́ sẹ́rí mo sọ nípa Yorùbá nation kó tó crash mo ní kínní máa crash as far back as 1 or 2 years ago ó padà crash àbí ò crash èébú àtìpé ni wọ́n fi ń sọ náà fi ń support ara wọn èébú àtìpé àti títú àṣírí wọn fi bà yé ara wọn jẹ́ dòní Yorùbá nation ti fẹnu kọ́lẹ̀ plan B wá ti wá di plan A ẹni tó lè ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ tó lè jẹ́ kíran Yorùbá orí ògo wọn lò tó lè jẹ́ aráyé gbé tó lè jẹ́ wà lómìnira tó lè jẹ́ ní ìsinmi tó lè jẹ́ kí ilẹ̀ Yorùbá ó wà lábẹ́ tó lè jẹ́ kí ètò ààbò ilẹ̀ Yorùbá ó dúró dáadáa. Bọ́lá Ahmed Tinubu nìkan ni o Àtíkù olóore tí ó ṣe wá o ìpá olóore tí ó ṣe pọ̀n. Obidiots olóore tí ó ṣe wá Obidiots ọmọ ẹyẹ ni ọmọ ẹyẹ òsì lóore tí ó ṣe yá ẹ̀ bí kò jẹun kó gùn yẹ kó sì fò lọ. Àkàndá lóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò eré mi ń pè mí mọ́ ń lọ títí dìgbà míì tá láǹfààní àti pàdé. jẹ́ kó máa ró gbọmọgbọmọ lọ́kàn ẹ bí ẹ̀yà Ìgbò àti Fúlàní wọ́n ní pílánù láti take Lagos away from Yorùbá land. kẹ́ńjẹ́ ká lè tẹ̀síwájú. And to you Obidiots amongst Yorubas, you must have a rethink as quickly as possible. All hands must be on deck. We have to work together for the progress of Yoruba land, for the stability of Yoruba land, for the success of Yoruba land. We have to work hard to reclaim what belong to us. Not the type of reclamation of Dúpẹ́ Onídìrí o. That kind of reclamation is stupid reclamation, meaningless reclamation, fruitless reclamation, unnecessary reclamation, baseless reclamation, watery reclamation. àgbé ọ̀rọ̀ àná. a ò lè rẹ́rìn bá a ṣe. ọ̀tẹ̀ ò lè gbé wa débì kan àbòsí ò lè ràn yín lọ́wọ́ pátápátá. ọ̀tẹ̀ ò lè gbé wa débì kan àbòsí ò lè ràn wá lọ́wọ́. Àkàndá mo tún sọ lónìí bó bá wù yín ká ẹ gbọ́ lágbára Ọlọ́run mo ti bẹ̀rẹ̀ countdown sí 25 kó tó di 25 mo ti bẹ̀rẹ̀ countdown. lágbára Ọlọ́run tí n bá ń lórí ọ̀fẹ́ everyday wọ́n mọ̀ tẹ̀síwájú countdown mi. And I will be coming up with different write-up and mama reflect on it. a ò bá gbàgbé ọ̀rọ̀ àná sẹ́. a ò lè rẹ́rìn bá ṣe wọ́n tẹ́ wọ́n lè gbé wọn débi kan àbòsí ò lè ràn wá lọ́wọ́ o. a ò lè rẹ́rìn bá ṣe ọ̀tẹ̀ ò lè gbé wa débi kan àbòsí ò lè ràn wá. ohun tí gbogbo wa yẹ ká máa jà fún náà ni àlàáfíà ilẹ̀ Yorùbá. ilẹ̀ Yorùbá ti fẹ́ dàgbà sókè wọ́n ti kó amẹ́rẹ̀ o wọ́n ti gbá wa sẹ́yìn o. gbogbo parastatals pátá gbogbo necessary ministries pátá Fúlàní ní bẹ́ẹ̀nbẹ́ẹ́ o. wọ́n bá fún wèrè lọ́kọ́ yóò rúkú sọ́dọ̀ ara rẹ̀. ọgbàrà ṣe ò lè dọ́wọ́ Bọ́lá Tinubu rìn sí kó wá fẹ́ yan mọ chief of staff kọ́ lọ rè yan ẹ̀yà mi kò lè possible o. ó wá lọ ń sa o kí ló dé ó ti gbàgbé pọ́rọ̀ ẹ̀yìn ni bí ò bá lè. àwọn tó wà lóyà sí Buhari ni Buhari yan o. àwọn ọmọ Yíbò tó wà lóyà sí Goodluck Jonathan lọ́yàn. lọ́kàn Jonathan ó fẹ́ kí agitation ilẹ̀ Yíbò kó wá sópin.
so ìdí nìyẹn tó fi ń fà wọ́n mọ́ra fi wọ́n sípò pàtàkì yíyọ tí wọ́n yọ kúrò nípò ní 2015 ní ń gbé ẹ̀yà Ìgbò nínú kálukú ní lé oríire tiẹ̀ oríire ẹ̀yà Ìgbò kò yẹ kọ́kan ọmọ Yorùbá kan débi pé yóò máa campaign fún Obidiots. tí wọ́n bá ní tàmẹ̀dún sọ pé ó yẹ kó wádìí gbogbo dájú. agbájé lówó bàbá ẹ̀ lóògùn fáǹfààní mọ̀lẹ́bí wọn nìkan ni o gbogbo eléyìí táwa náà ń ṣe ìfáǹfààní ìran Yorùbá nìkan ni. náà lè gan ó lè já bọ̀. àkàndá ọ̀rọ̀ òṣìṣẹ́ owó ẹnìkan kò fún mi lówó ẹnìkan kò ní lọ́kàn láti fún mi lówó ẹnìkan kan ọ̀dẹ̀ gbèrò láti fún mi lówó èmi gángan ọ̀dẹ̀ expect owó látọ̀dọ̀ ẹnìkan kan but I'm doing my own I'm doing my best I'm trying my best for my generation. so whichever way bẹ́ẹ̀ bá ṣe rò sí ọkàn mi o ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ jáde lẹ́yìn rẹ̀ ọkàn mi omi tá a dà sẹ́yìn díẹ̀ láàrin ẹlẹ́rù ni wọ́n padà gbé tí ó sì ní rẹ́ni sọ́júbẹ̀ ìlà òfin fọn fèrè. ọmọ ẹranko tí wọ́n pè ní ọ̀kan lọ́mọ yìí ọ̀kan nígi ọ̀kan lẹ́rán wọ́n tiẹ̀ lọ sọ̀rọ̀ mi èmi ti dàgbà jù bẹ́ẹ̀ lọ èmi àti ẹ̀ ò kì í sẹ́gbẹ́ àsínú sàwáwò èmi àti ẹ̀ ò lè mọ drag ọ̀rọ̀ asínwín òun àti wèrè ẹgbẹ́rajọ ni wọ́n. bá ń gbìyànjú nínú ọ̀tẹ̀ tí wọ́n bá ti fẹ́ gbé nìyàn ṣe. àwọn ọ̀jọ̀gbọ́n ní don't argue with the fool because people may not know the difference. ọ̀rẹ́ mi mọ́ darapọ̀ mọ́. so ọ̀kan lọ́mọ ọ expect kémi ọ sọ̀rọ̀ mi ò tiẹ̀ wo nǹkan tó ṣe àwọn èèyàn ti send ẹ̀ sí mi mi ò ráàyè láti wò ó èmi àti ẹ̀ ò kí ń sẹ́gbẹ́ra. tí wọ́n mọ̀ bá yẹ sórí yẹ o. so Chief Àkàndọ̀rọ̀ Awikonko is not your mate. àjọsí ń ṣàwáwù whatever tó bá somi tá a dà sẹ́yìn díẹ̀ lánìí kò mọ́ wàláì mi ò nítorí ẹ̀ họ́tà ọ̀rọ̀ kankan pé mo wá fẹ́ fèsì rárá no mi ò ní interest nínú fracas mo bá fẹ́ fún ọ knockout àṣírí rẹ̀ ń bẹ lọ́wọ́ mi nǹkan fún ọ léwì kan bó tiẹ̀ jẹ́ ìṣẹ́jú mẹ́wàá péré kí wọ́n náà fi taste wíìs Àkàndọ̀rọ̀ Awikonko òpònú ni ọ́ irú ẹ̀ ò tó mi ń fèsì náà ó gẹ́gẹ́ sẹ́gbẹ́ gògóńgò ìwọ tó jẹ́ pọ̀ ń wá popularity lásán ni you are just an attention seeker so I will not give you that attention and I will not give that unnecessary popularity. so kọ́ sunkún sábọ́ jù bẹ́ẹ̀ lọ Yorùbá ẹ̀ máa. àjùlọ ni wọ́n ń pè léyìí. aṣọ tẹ mọ́. Yorùbá sì ní tá a bá ti dàgbà kọjá bàǹtí onírú ọmọ ẹni là á bọ́ fún. n bá lọ́mọ kékeré kan tí ọkàn bá ń fèsì ẹ̀ ọ́ tán. wọ́n ti dàgbà kọjá gbogbo rá dáadáa. ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. ẹ̀sùn níyàwó onífọ́tò nìkan ni ká fààyè gbà láàrin ara wa. ikú ò ní páyà àìsàn ní sí lọ́jọ́ àtìmí àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ́rẹ́. wọ́n padà wá ń jọ́ mi ẹ̀yìn náà ni wọ́n mọ̀ bá èmi ni wọ́n mọ̀ wá o àìní lè bá ìmọ̀ òní ṣẹlẹ̀ sí àìní lè wá mọ̀ òní ṣẹlẹ̀ sí mi náà lágbára Ọlọ́run eré òní lè ń síta ọ̀nà òní náà wá wọlé Yorùbá ẹ̀ máa ń sọ wàhálà àti ìdààmú òní mọ̀nà ilé wa ẹ jèrè ẹ fèrè ìjẹ̀kọ Ọlọ́run wà kẹ́yìn bó ṣe kẹ́mọ̀rẹ́ nìkan ọmọ káàbà I am signing out I am not signing off I'm going today I'm coming back very soon bye my fans bye my family bye my supporters goodbye bye gàrí o n lè ti yá kọ́ńdàmú rẹ́rẹ́ mi o. ilé mọ̀ yá yẹ́rù ọ̀gìn mo ti ń lọ. ilé ti yá akọ́ńdàmú rẹ́rẹ́ mi o. ilé mọ̀ yá yẹ́rù ọ̀gìn mo ti ń lọ. dádì àmọ́ mi alákàndá ló ń dágbére. brother sister o èmi ló dọjọ́ mi rìn. ilé ti yá akọ́ńdàmú rẹ́rẹ́ mi o. ilé mọ̀ yá yẹ́rù ọ̀gìn mo ti ń lọ. dádì àmọ́ mi alákàndá ló ń dágbére. brother sister o èmi ló dọjọ́ mi rìn. olówó ẹni ò bá mọ̀ pé lè yá ìwọ̀fà o àṣìwọ́ oko ríro dádì àmọ́ mi alákàndá ló ń dágbére. ẹnìkan sọ níbí yìí ó ní ọ̀kan lọ́mọ sọ pé mo gbowó campaign lọ́wọ́ Tinubu bóyá bàbá ẹ̀ lọ́sàn fún mi ẹ bá ń béèrè lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pé òun ni wọ́n fowó rán kó bá ń kówó mi o. àná ẹni tó bá fún mi lówó campaign Bọ́lá Ahmed Tinubu kó ń tọ̀ wọ́n jáde bí ọ̀bá jáde yọ sọmọ nù. ilé ti yá Àkàndá mò ń rè
ṣùgbọ́n bá bá fún mi lówó lọ́la wọn gbà á ẹ̀tọ́ mi ni àjẹmọ́nú mi ni ìwọ òṣìṣẹ́ nítorí owó ni. ẹ̀yẹ́rú ọkẹ́ mo ti ń lọ dádì àmọ́ mi alákàndá ló ń dágbére. so àràbù ni irú ọ̀kan lọmọ yẹn lè máa bú lára ara wa àràbù ni ọmọ wá káàkiri tí ọ̀jọ́ra wọn pé káwọn èèyàn kàn lè sọ̀rọ̀ kò sí nítọ́jọ́ àwa ti kọjá gbogbo lẹ́vù yẹn ọmọ yẹ àwọn èèyàn tó ti bú asẹ́yìn ni ọmọ yẹ àwọn èèyàn tá a ti jẹrí ẹ̀ ni ọmọ yẹ àwọn èèyàn tá a ti tẹ̀ mọ́lẹ̀ ni ọmọ yẹ àwọn èèyàn tí ò gbérí mọ́ rárá látàrí pé wọ́n ṣàyọnu sọ wọ́n bú ẹni àmì òróró ọlọ́run torí pé ẹni àmì òróró ọlọ́run ni mí ọ̀gbókọ̀ mi ni àkàndá ọ̀rọ̀ Awikonko. Wọ́n náà fẹ́ fìlè láti mọ̀ bóyá àkàndá ni mí tó fẹ́ mọ̀ bóyá lóòótọ́ ọ̀rọ̀ ni mí tó fẹ́ mọ̀ bóyá Awikonko ni mí ò tiẹ̀ ò ní láti ẹ̀sẹ̀ mọ́ béèrè bóyá Awikonko ni mí ọmọ gá we say it as it is. Ìwọ náà dẹ̀ mọ̀ wípé tán bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ amen ẹni tó gbólédè tó gbólẹ́nu dáadáa adirọ̀rọ̀ bí ẹni ń sànà ìyàwó adirọ̀rọ̀ bí ẹni ń rogún ojú ogun ọ̀sán fìsàn níjú ọlọ́tẹ̀ wọ́n ń sọ̀rọ̀ nípa àkàndá ọ̀rọ̀ Awikonko. mo ń lọ bàbá ẹ. mo ń lọ tí kú kọ́ ò tàrùn kọ́ ò mo ń lọ.